mo gbọ́ ṣé lóòótọ́ ni òótọ́ ni ó jẹ́ torí mo rí fídíò àwọn Ipob mo rí fídíò wọn mo gbọ́ ṣé ká bú wọn ni àbí ká yìn wọ́n ìkànnì Jugba Master Channels náà lẹ tí ń wò wá ṣé wọn Agboola lórúkọ mi wọ́n ní wọ́n jáde lóní bìbà ná ilé ẹjọ́ ti ṣe ìdájọ́ Kanu Nnamdi Kanu wọ́n ti fún lẹ́wọ̀n gbére wọ́n ní kú ló tọ́ sí ilé ẹjọ́ ni wọ́n ṣe ìwádìí tó ṣe ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ tí ikú fi tọ́ sí àwọn àti ilé ẹjọ́ ni wọ́n mọ̀ ṣùgbọ́n Ipob àwọn ọmọ ilẹ̀ Igbo jáde mi ò fẹ́ sọ pé Biafra ìtì mo fi ń sọ̀rọ̀ yìí kì í ṣe pé mo wá ń sọ fún yín wípé ìtàn ṣe dàbí ọ̀dà ẹ̀yin lẹ́sọ̀bọ̀ dàbí ọ̀dà ṣùgbọ́n èmi kàn mọ̀ pé wọ́n gbìyànjú wọ́n rántí èèyàn wọn wọ́n ṣe èèyàn wọn à fẹ́ dákẹ́ kú wọ́n wò wípé ó yẹ káwọn lo àǹfààní àkókò yìí láti pariwo wọ́n sì pariwo fún Trump wípé bọ́dà àwọn ó wà látìmọ́lé Sókótó ó ń jà fáwọn èèyàn ẹ̀ ní o ìtòṣe ò yá wọn o táwọn tẹ́rọ́rìstì ò ṣe rí o àwọn ò tí ì gbọ́ pé tẹ́rọ́rìstì kan lára àwọn ọ̀gá wọn wọ́n rí wọn mú wọ́n fi bí Buhari ṣe gbé Kanu wálé kò láǹfààní àti gbé àwọn ọ̀gá àwọn tẹ́rọ́rìstì tó ń rìn látijọ́ yìí ká sì gbé wọn lọ ilé ẹjọ́ ká sì ṣe kíni ká dájọ́ ẹ̀wọ̀n gbére tàbí jọ́ kú fún wọn. We are demanding for the release of our leader. Yes. Something is going on today, 20th of January 2026. The indigenous people of Biafra, they are protesting. What they are protesting is very simple. We are demanding. Today is a sad day for us, but also a remarkable day, a memorable day in Advocacy for those who was killed and slaughtered in cold blood day. What was their crime? They committed no offense. The only offense they committed because they stand firm to show their support to Mr. Trump, the President of the United States of America. That was the only offense. Tá a bá wò dáadáa, mi ò support, mi ò dẹ̀ against. Lóòótọ́ àtòdodo. Kí ni Kanu ṣe tí Bello tọ́jú ò ṣe? Kí ni Kanu ṣe táwọn tẹ́rọ́rìsì tán dálẹ̀ Katsina ò ṣe? Orílẹ̀-èdè Nàìjíríà kò sẹ́ni tó lè fi ọwọ́ pa idà òfin lójú fẹ́ni tí wọ́n bá fẹ́ kófin gbé. Orí mi wú ńgbà mo wo fídíò yẹn pé tọ́ àwọn kan tó lè tán rántí. Ibo mò ń lọ lórí yẹn ẹ̀ ń wò pé ṣé Igbo ni mi ní kí lọ́kàn mi àbí? Èmi ò sọ pé nǹkan ṣe dà àbí kò dà. Mo rí mo mú wá fún yín. Ẹ̀yin lẹ sọ. Ṣùgbọ́n ọmọ Yorùbá níbo bàbá Akíntóyè wà. Wọ́n lọ ká wọn mọ́lé wọn ò bá wọn lé ńgbà kan. Wọ́n rò pé wọ́n wà nílé. Tí wọ́n bá ti pa wọ́n gbà yẹn. Kò sí nǹkan ọmọ Yorùbá ṣe o. Wọ́n pa ọmọ bàbá Fásónà tí wọ́n pa gbé. Níbo Sunday Igboho wà? Ẹ pẹ̀lẹ́ ẹ̀yin ọlọ̀tẹ̀
aláìmoore àbẹ́rẹ́ àwọn Ìgbò ẹni tó wà ní àtìmọ́lé tí wọ́n ti dájọ́ fún ni wọ́n torí ẹ̀ jáde ẹni tí òfin àlẹ́jẹ́lè tí kóòtù sọ pé kò jẹ̀bi kíjọba ó tún ṣẹ́tù ẹ̀ ó ń bẹ̀bẹ̀ kò wá sí àwọn àgbààgbà Yorùbá àtọba àtìjòyè kankan tán lè ní ẹjá kóra wa jọ ẹjá lọ bá ààrẹ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a bá ń bú ààrẹ kọ́ wọn lọ́mọ tó bá ṣípá òun ni òbí ẹ̀ máa ń gbé ẹlẹ́rù ní kọ́kọ́ kọ́fẹ́ ṣùgbọ́n nítorí pé ìpínyà à ń pínra wa èmi ní ti lágbájá èmi ní ti tẹ̀mọ̀dò ẹ ti gbàgbé pé n tó ṣẹlẹ̀ sí lágbájá lè padà ṣẹlẹ̀ sí tẹ̀mọ̀dò sí lámọrin ẹ ti rò wípé ẹ ti bọ́ nínú irú ogun tí Sunday Igboho tó dojúkọ tó bá wá dọ̀la tí wọ́n bá wá wò ṣe fún Kánú tàbí tọ́lọ̀ ń dá Kánú ńlẹ̀ a máa ṣẹlẹ̀ kò sí tí ò lè ṣẹlẹ̀ against ìdájọ́ ilé ẹjọ́ ṣé yóò dùn wá ni pé Sunday Igboho wà lẹ́yìn odi ẹ̀yin àgbà Yorùbá olóṣèlú Yorùbá ọba Yorùbá kí ló mú Sunday Igboho wà lẹ́yìn odi Sunday Igboho dà kò wá sí tó bá jẹ́ wípé ẹ fẹ́ protest lórí tí ò nítumọ̀ tí ò wúlò ẹ daṣọ sọ́rùn ẹ bọ́ta ẹ dáríjì Sunday Igboho kéèyàn ó jáde kó lọ bá àwọn ọba ẹ bá wa bẹ ààrẹ ìtọ́ wà lórí ààrẹ pọ̀ tá ààrẹ bá rẹ́ni pressure ẹ̀ pé nǹkan báyìí ló kù tó yẹ kẹ́ ẹ ṣe ààrẹ lè mọ̀ rántí pé Sunday Igboho kéèsì Sunday Igboho nínú gbogbo tó wà lẹ́yìn ṣùgbọ́n tẹ́ ẹ bá gbé déwájú ẹ tiẹ̀ jẹ́ àárí pé òkè ẹ bẹ ààrẹ ẹ ráyè yín lóde ọba ya wọn ò lè pé àólẹ̀ ló ń jà yín ló ń ja ìran Yorùbá ṣé èpè ara yín gan ò mọ jara yín àólẹ̀ tó ti ṣépè tiẹ̀ látìgbò ọmọ kóòtù òjìrè ọmọ Odùduwà ojú gbà mí tì fún yín o Sunday Igboho dọ̀tá yín ìtò ń ṣẹlẹ̀ yóò ti rí o Jésù náà lọ́tà àwọn òrìṣà wa náà kò séyìn tí ọlọ́tà wọn bára wọn jà ó kálukú ló látìlẹ́yìn báyìí kọ́ ni yóò máa rí lọ ìṣòro orílẹ̀-èdè yìí báyìí kọ́ ló máa rí lọ ìṣòro ìran Yorùbá báyìí kọ́ ló máa rí lọ ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ẹ bá nípa nínú kí ìṣòro Yorùbá ó dópin orúkọ yín ò ní parẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá dẹ̀ sì tó fi wá sínú ìgbèkùn tẹ́ ẹ rí ní tó yẹ kẹ́ ẹ ṣe tẹ́ ẹ ṣe orúkọ yín náà ò ní parẹ́ ìkànnì Ìjùgbà máa ṣàlẹ̀ ti gbọ́ mi Ṣeun Agboola lórúkọ tèmi bí ìmọ̀ Sunday Igboho rí o ẹ̀ẹ̀kan péré mo rí sójú rí àdẹjọ́ sọ̀rọ̀ ṣùgbọ́n tọ́lọ̀ ń bá rán wa ẹ jẹ́ ká sọ o gbogbo ẹbí kọ́ ló wà lórí ààrẹ o ẹ̀yin ọba wa mi ìdẹ́bìrù yín o ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá Sunday Igboho ní ká má bù yín o ṣùgbọ́n àsìkò yìí àsìkò tó ju ogun le ní kí Sunday Igboho wá jagun tàbí kó wá ṣe free my people ṣùgbọ́n tó bá gbẹ̀tọ́ ẹ̀ lójú yín tí wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí ẹ̀ tí wọ́n yọ orúkọ ẹ̀ kúrò nínú ìwé dúdú orúkọ yín ò ní parẹ́ ètò ṣe oore ló ṣe o ẹ má jù dẹ̀bi mọ́ lọ́wọ́ ẹ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò wá.